I watched the video. Ẹ̀dẹ̀ wà lórí ìjòkó tó bá yẹ pé ẹ fẹ́ proof pé ẹ fẹ́ kàlàáfíà jọba ẹni ọba tó bá fẹ́ sọ nǹkan tó tọ́ bẹ́ẹ̀ ẹ máa kọ́sọ̀ wọn ni pé ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ ṣùgbọ́n inú yín tó ń dùn gbogbo bí wọ́n ṣe ń sọ tí wọ́n dẹ̀ ń kàn dẹ́wọ̀n ní Ifẹ̀ lójú yín èyí máa ń láròjinlẹ̀ lẹ́yìn ẹ jẹ́ ká láròjinlẹ̀ a ní ká parí ọ̀rọ̀ ikú tán ẹ dẹ̀ ń bí àṣì bàbá ń gbé ìkúrú sínú àgbo ẹ lọ sí lọ́rin kẹ wá lọ sọ fún ọba Ìlọrin pé ẹ jù lọ ṣé rí gbogbo ibi tá à ń pariwo pé ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Yorùbá ní lóòótọ́ ṣùgbọ́n torí àìkíyèsára wa a ti pàdánù ẹ̀ fáwọn ọ̀tá o Ìlọrin Ọ̀yọ́ Ṣakí gbogbo àwọn ìlú tó wà lókè lọ́run pátá gbogbo wọn lárájá ti lọ wọn sí lọ́wọ́ wa. ẹ̀yin alára wa a kí gbogbo ẹ̀yin alára wa káàkiri gbogbo àgbálá ayé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ èmi ọmọ yín Kúnlé Ìjẹ̀ṣà. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbálá ayé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí. Lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ o. Etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí náà ò ní dì. Orere létí gbogbo wa ó mọ̀ gbọ́. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà káàkiri gbogbo àgbálá ayé ọ̀rọ̀ rẹ o owó ẹ̀hàn bàbá wa ní kékulé ó gbọ́ kó sọ fún toko ká kóró fóòdẹ̀ ẹ gbọ́ rògbòdìyàn tí ń lọ lórí ọ̀rọ̀ àwọn ọlọ́ba wa ìyẹn àwọn ọmọ káàárọ̀ òjíire ẹ mọ̀ já yógun jà o ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ogun lánàá ogun lónìí ẹ mọ̀ já gbàgbé pé odò tí ò tó nǹkan ní ń pòmùwẹ̀ o ẹ jẹ́ ká ṣe ń tó tọ́ lásìkò tó tọ́ torí ń gbà yí hàn bàbá wa kì í ṣe táwọn ọba yìí gorí àléfà jagun o. Kí ni n tí mo wá mú wá fún ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ọ̀rọ̀ yìí lágbára o ṣùgbọ́n ẹ má jẹun gbà yín lákòókò ẹ̀yin èèyàn wa mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ gangan kó má dàbíi pé ṣe là ń bù kọ́rọ̀ fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ subscribe ó ní kinní kan bíi aago báyìí táwọn olóyìnbó ń pè ní notification bell ẹ fọ́ tẹ kinní aago ọ̀hún tẹ́ bá ti fọ́ tẹ kinní aago á gbé ọ̀lù wá ẹ fọ́ tẹ ọ̀lù bẹ̀ kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ yìí bó ṣe lọ. Àwọn kan pè wọ́n ní Ọmọlúkà ó yẹ ká preach fún peace which I believe mo gbàgbọ́ nínú ẹ̀ pé kálàáfíà jọba ní ilẹ̀ kóòtù òjìrì ṣùgbọ́n lójoojúmọ́ làwọn ọ̀bàlẹ̀jẹ́ àwọn òbílẹ̀jẹ́ ẹ̀dá tó wà ní Yorùbá yìí ojoojúmọ́ ni gbogbo wọn pátápátá ni wọ́n ń dìde tí wọ́n tún gbé ọ̀tẹ̀ míì dìde. Ẹ̀mí sọ ọmọdé ń rìpìtì ẹ̀ ṣé aláwọ̀ kóòtù òjì kò sí bàkáàsì nínú ṣé rí gbogbo ibi tá à ń pariwo pé ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Yorùbá ní lóòótọ́ ṣùgbọ́n torí àìkíyèsára wa a ti pàdánù ẹ̀ fáwọn ọ̀tá o Ìlọrin Ọ̀yọ́ Ṣakí gbogbo àwọn ìlú tó wà lókè lọ́run pátá gbogbo wọn lárájá ti lọ wọn sí lọ́wọ́ wa o mo ń sọ ilé ìfún yín kẹ́ bá lè mọ̀ ní ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ recently àti àná àbí pé àná ni wọ́n lọ ṣe ṣíṣe òun tí wọ́n ṣèpàdé kan mímọ́ bí tán ti mímọ́ tán ṣe tí àwọn ọba kan dìde tí wọ́n tún ṣẹnu tí wọ́n fi ń sọ̀rọ̀ sí Ọọ̀ni Ilé Ifẹ̀ nítorí pé Aláàfin jẹ́ wà lórí ìjókòó wọ́n wá ń túwìsì àwọn náà ń túwìsì tán ní wọ́n ní Ifẹ̀ ń pa ìtàn irọ́. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ ń wò wá ní ti òtítọ́ àti òdodo àwọn òtí ẹ̀ ángíù mọ́. Àìdá Ọọ̀ni Ilé Ifẹ̀ ọmọ ẹrú ni tàbí abọ rẹ̀ ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe èyí bẹ́ẹ̀ ṣe ń pè é abọ rẹ̀ ni kì í sọmọ Oòduà ọmọ ẹrú ni kì í sọmọ Oòduà
èmi tí ẹ gbà fún yín ṣùgbọ́n mo challenge yín ọba yín tẹ́ ẹ pè ní ọba tẹ́ ẹ pè ní ọmọ ọba ọmọ Oòduà tẹ́ ẹ pè ní ọmọ tó ní Ifẹ̀ gangan mo challenge yín ẹ jẹ́ kó wá sífẹ̀ kó wá gbé adé ààrẹ kó dé sórí ẹ jẹ́ ká bá dé yẹn lé lórí kó dé tó bá fi lè wọ Ifẹ̀ tó dé tó dẹ̀ wọlé àpèrè Oòduà tó jòkó síbẹ̀ tí ò dẹ̀ sí kankan mo gbà fún èmi náà máa forí balẹ̀ fún pé yes ọba nìyẹn ṣe bá wọn balẹ̀ pẹ̀lú ayé torí ẹ̀yin fún ara yín ní gbogbo ibi tó ń pè lọ́yọ̀ọ́ ṣe é láwọn tó ń pè ní Ṣakí Kìsì gbogbo wọn yẹn Ọ̀yọ́ ní gbogbo wọn pátápátá they are all Ọ̀yọ́s wọn ti lọ àwọn Ìṣẹ́yìn kíní kan gbogbo wọn pátápátá àṣẹ abẹ́ àṣẹ Fúlàní ni wọ́n wà tí má sọ̀rọ̀ mi mo mọ ní tí mo fi sọ ẹ lọ sọ̀hún ẹ lọ oníṣẹ́ lọ́pọ̀ lọ ṣe findings ẹ discover pé Fúlàní pọ̀ ju Yorùbá lọ bẹ́ẹ̀ kí là ń wí kí là ń bọ̀ irú ọba ṣe Ṣakí Ọ̀kẹ́rẹ́ Ṣakí irú ọba àwọn tó bá wà ní ẹ̀ dáadáa ó lè jẹ́ Fúlàní ní ìyá ẹ̀ ó lè jẹ́ Fúlàní ní bàbá ẹ̀. à ń pariwo pé kàlàáfíà jọba kó tó ẹ̀tún gbọ̀nwọ́ ẹ̀ sáwo. wọ́n ní Yorùbá wọn lọ́ta ló ń sa oògùn sí wa kí ló dé tẹ̀yìn fira yín lẹ̀ tó gùn mú yín kí ló dé tẹ̀yìn ń gbà fún oògùn láti mú yín ìbẹ̀ lẹ́ lóògùn tẹ̀yìn fúnra yín lẹ́ lóògùn ẹ̀ lájẹ̀ ara. mo tún sọ eléyìí kábíyèsí Aláàfin ẹ má fa wèrè lọ́yàn o ẹ má fa wèrè lọ́yàn. I watched the video. ẹ dẹ̀ wà lórí ìjòkó tó ẹ pẹ́ fẹ́ proof bẹ́ẹ̀ fẹ́ kàlàáfíà jọba ẹni ọba tó bá fẹ́ sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ máa kọ́sọ̀ wọn ni pé ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ ṣùgbọ́n inú yín tó ń dùn gbogbo bí wọ́n ṣe ń sọ tí wọ́n dẹ̀ ń kàn dẹ́wọ̀n ní Ifẹ̀ lójú yín àti òsì ìgbà play fídíò yẹn fẹ́ yẹn yàn mí kẹ́ wò ó. bàbá mi yẹn pè ó lásàsí Fúlàní lélẹ́yìí rárá bóyá ká dẹ̀ sọ pé torí pé àwọn Ọ̀yọ́ ni èyí tó pọ̀ jù nínú wọn ẹ̀jẹ̀ Fúlàní ló wà lára wọn òun ló jẹ́ ká sàsí Fúlàní lè lú ẹ̀wọ̀n. ẹ wá gbọ́ mi o mi ì dá òtẹ́ pé bóyá Fúlàní ò ṣoògùn tàbí wọn sàsí wa mi ì dá òtẹ́ torí mo ti gba ìpè rí kẹ́niyẹn kàn fáwọn ẹ̀ fún wa oyè màálù káwọn Fúlàní rì mọ́lẹ̀ nítorí ìran Yorùbá lójoojúmọ́. ẹni yẹn sọ débi pé El-Rufai former governor Kaduna àdéjẹ́ kí wọ́n lóun gangan ló sponsor iṣẹ́ burúkú yẹn tó ń gbé owó yẹn lẹ̀ tó fi ra màálù yẹn tó dẹ̀ rì mọ́lẹ̀ lóòyè nítorí Yorùbá. mo ti gbọ́ tẹ́ni yẹn dẹ̀ sọ fún mi dáadáa tí mo gbọ́ tí ó sì pé bóyá wọ́n ní wọ́n ní nínú ẹ̀. now kábíyèsí Aláàfin ẹ̀yin fúnra ara yín lè ń fa wàhálà o. tá a bá mú ìpínlẹ̀ Ọ̀yọ́ kúrò nínú ìpínlẹ̀ mẹ́fà tó wà ní ilẹ̀ kóòtù òjíire tá a bá mú ìpínlẹ̀ Ọ̀yọ́ kúrò kò sí gbogbo ìpínlẹ̀ márààrún tó kù tẹ́ ti ní sọ̀pọ̀tà tí wọ́n ti gbà fún yín tí wọ́n sọ̀pọ̀tì yín kò sí. torí mi ò rọ́bà tó jáde lóògùn state tó sọ pé Aláàfin ni bàbá mi ò rọ́bà tó jáde ní Lagos state tó sọ pé Aláàfin ló lórí ọba mi ò rí ọba tó jáde ní Ọ̀ṣun tó sọ pé Aláàfin ló lórí ọba ẹyọ tó dàbẹ́ ní pọ́fẹ́sọ tó jọ bẹ́ẹ̀ yẹn òun ṣọba ara àwọn ikọ̀ Fúlàní mi ìyẹn Rashidi Àkànbí mi ò rọ́bà gangan nípínlẹ̀ Èkìtì
tó sọ pé Aláàfin làwọn gbà fún tó lórí ọba mi ò rí o. Mi ò fojú mi rí ọba kankan l'Ondo State tí mo wà tó sọ pé Aláàfin lọ lórí ọba. Mi ò fi ojú mi gan ní ẹ̀. L'Ondo State ọba kan ṣoṣo tí ò gbà fún Ọọ̀ni òun l'Olúgbò. Olúgbò ò dẹ̀ mọ̀tàn ni, kò mọ ìtàn, kò farabalẹ̀ gbọ́ ìtàn. Ọ̀rọ̀ náà dàbí ẹni tí wọ́n gbé ọkọ́ fún tó ní kó kọ oko sí tí wọ́n ní kó gba ọkọ́ kó máa wá ebè. ń bó lẹ́ ẹ̀sìpẹ́tì pé kó wá ebè sí. Tí ìjà bá ṣẹlẹ̀ láàárín èmi àti ìwọ tó bá ní ká arojọ́ kí ló ẹ̀sìpẹ́tì pé màá ṣe. Ṣé màá sọ pé mo dọ́dọ̀ mo wá gbá etí mo ní bá ẹṣẹ́ lẹ́ni o ṣùgbọ́n èmi mo kọ́kọ́ gbà. Ṣé màá rojọ́ bẹ́ẹ̀? Mi ò ní rò ó. Màá rojọ́ láti fẹ́fọ̀ ara mi ni. The same thing ló ṣẹlẹ̀ sí àwọn Olúgbò. Ẹni tó àwọn tó fún nítàn wọ́n ro ẹjọ́ láti fẹ́fọ̀ ara wọn ni. Ǹjẹ́ àwọn gbọ́ ìdàkejì ní tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ ẹni tọ́rọ̀ kàn? Tẹ́ ẹ bá bí àwọn wọ̀nyẹn náà wọ́n sọ tó ṣẹlẹ̀ fún yín. Ìpèsè lọ ẹni tó dá ìlú Ìgbò Ọbámọ́gí, ìpèsè ló dalẹ̀ tó fi sá kúrò nífẹ̀ẹ́. Ẹ̀yin wá dé Ìgbò kingdom, ẹ̀ wá kílẹ̀mù pẹ́yìn lẹ́ ní Ifẹ̀. Ìyàtọ̀ tún wà ń bẹ̀. So ní gbogbo ilẹ̀ kóòtù ojíire mi ò rí ìpínlẹ̀ no single state tí wọ́n gbà pé Aláàfin ló lórí, kò sí. Ọ̀yọ́ state tó jẹ́ ti Ọ̀yọ́ tó forúkọ yín pè gan-an Ọ̀yọ́ kì í ṣe gbogbo ọba tó wà lọ́yọ́ ló gbà ẹjọ́ lórí. Olúbàdàn ò gbà bẹ́ẹ̀ mọ́. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ò gbà bẹ́ẹ̀ mọ́. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ẹ bá mọ àwọn fídíò tẹ́ ẹ̀ àwọn èèyàn ní gbé jáde ẹ̀yìn lẹ́ fa wàhálà o. Níbi tẹ́ ẹ fa wàhálà dé ẹ máa tì wá á tún lọ dígì nǹkan tí ó yẹ ká dígì jáde á dígì ẹ̀ jáde. Á kí ọlọ́pọ̀ dín yá wọ ìgbẹ́ síta. Àwọn Ògbómọ̀ṣọ́ ní kò sí tó jọ, Ìbàdàn ní kò jọ. Àwọn èèyàn ní gbé fídíò síta wọ́n ní nígbà tí Ọ̀yọ́ ń lo dáúlà, nígbà tí Ọ̀yọ́ ń lo empire, Ọ̀yọ́ empire ni wọ́n mọ̀, kò sí Ifẹ̀ empire, kò sí kíní kan. Ẹ lọ sí méjì. Àìmọye ní gbogbo bí ilé ayé ṣe tó lé ní kò sí empire kankan tó rè mọ́, kò sí no more empire in the whole globe, kò sí tó jẹ́ empire mọ́. Even England, British Empire tí wọ́n pariwo kò ẹ̀sìsì mọ́. Kí ẹ bá lè mọ̀ pé kò ẹ̀sìsì, wọ́n ti ń dìbò níbẹ̀. Wọ́n dìbò tí wọ́n dìbò fẹ́ni tó fẹ́ ṣe prime minister wọn tó lè jó ló ṣèjọba. Ọba wọn níbẹ̀ kan wà ceremonial ọba ló jẹ́. Kò sí tó jẹ́ báyà mọ́. Ẹ má fọ̀rọ̀ Ọ̀yọ́ ẹ̀báyà má fi tù wá jẹ, má fi tọ̀ wá jẹ. Kí ló bí abáyà ń bọ̀? Kí ló bí? Adékàlà fi àjọba ẹ ṣe pàpà ń dáná sí. Kò dá kábíyèsí ọba Ọ̀wádé ẹ lọ ṣẹwọ́ agbẹjàmọ́wọ́ kò dá ẹgbẹ́ ìṣe yìí. Ẹ fẹ́ràn ilẹ̀ yìí ẹ kàn parọ́ pé fẹ́ràn ilẹ̀ yìí ni. Ilé yóò sún wọn. Ṣé mi lè yọ kóòtù ṣe rí iṣẹ́ tó dùn mọ́ yín nínú ni? Ẹlẹ́yìn ẹlẹ́rú ni. Ṣé tó bá tiẹ̀ wá dẹ̀ tiẹ̀ jẹ́rú kì í ṣe èèyàn ló bí ẹrú àbẹ̀rú jábọ́ látòkè ni. Ọmọ ọba tẹ́lẹ̀ ẹni tó jẹ́ ọmọ ọba tí wọn ò ẹ̀yìn kọ́lẹ̀ mú wọn tẹ̀ táwọn fẹ́ kú ni. Ẹ lọ sódì di ìlú ẹ kó ogun jà wọn bẹ́ẹ̀. Ní ayé rẹ̀ gbọ́dọ̀ wá sí sọ̀tọ̀. Ọmọdé tí ò bá tàn á bá rọ́bá. Ẹ kó ogun jà wọn dé ní ìlú lọ́sọ̀ọ́mọ́rọ́ tàbí lọ́gọ̀jọ́ òru nígbà tí wọn ò lérò ìbẹ́ ń bọ̀. Ẹ kógun jà wọ́n, ẹ pa ọba wọn, ẹ fi ẹni tó ẹ fẹ́ síbẹ̀. Ẹ bẹ̀ kó àwọn ọmọ ọba, kó àwọn aya ọba, ẹ kó wọn lẹ́rú, ẹ kó wọn lọ. Ẹ lọ tà wọ́n, ẹ fi wọ́n gba ìgò Ṣìnàbù kan, odindi ọmọ ọba bíi mẹ́rin bíi márùn-ún, ẹ kó wọn lọ, ẹ fi wọ́n gba pálí ṣáná, ẹ fi wọ́n gba ìgò Ṣìnàbù, ẹ fi wọ́n gba ọ̀mbrẹ́là.
gbogbo ẹ̀ la gbọ́. ọmọ bá ní ẹ̀yin lẹ kó wọn tẹ tàwọn lẹ́rú tán fi lọ o nítorí pé wọ́n ti wá ní freedom tó ti ń bímọ tó ti ń ṣe wá indicate pé wọn ò kì í sọmọ ọba mọ́. so ìyẹn sọ yí pé wọn ò ń sọmọ ọba mọ́. inú pè lọ́mọ ọba inú ẹ̀jẹ̀ ló wà. bó bá ṣe ẹrú agbọ́ nínú ìtàn rí agbọ́ nínú ìtàn ìlú tí wọ́n ti fi ẹrú jọba. ọba yẹn ó bímọ lóòótọ́ ó ti rí gbogbo rádaràdá tí àwọn ọmọ òun jẹ ó dẹ̀ sọ̀rọ̀ sílẹ̀ kó tó kú pé tóun bá kú ẹrú òun ní kẹ́ ẹ fi jọba o ẹrú òun báyìí ní kẹ́ ẹ fi jọba ṣe béèyàn ló bí ẹrú. How much less pé ìtàn tí ò nídìí tí ò ní pẹsẹ̀ múlẹ̀ tẹ́yìn ní o lè justify in the court of justice tí ò sí evidence yẹ òun lẹ́yìn fúnra ara yín lẹ̀ ń kó wá. wọ́n ti ń jẹ Ọ̀ọ̀ni Ọ̀ọ̀ni this is the 50th Ọ̀ọ̀ni or 51st tí mi bá ṣe mistake yẹn kì í dẹ̀ ṣe 50 years ní àwọn Ọ̀ọ̀ni 50 yẹn fi jẹ kì í ṣe 50 years. It's over 2,000 years. Èyí tó lò 50 years wà nù wọn. Èyí tó lò 70 years wà bẹ́ẹ̀. Èyí tó lò 30 wà. Oní 20 wà. Oní 10 wà. Kódà àti ẹ̀tún gbọ́ nípa gbogbo diri ọba lò fún. Tó lò tó gbogbo wà 400 years lórí ìtẹ́. Torí àwọn àjẹsára dẹ̀ ní òkè ṣe pé bóyá ó ní bàtàn o àwọn máa kú àwọn yẹrí ẹ òkú àbí kí náà máa ń pè tí kú bá bọ̀ kó yẹ ó lè jẹ́ ìyàwó láforí gbà ó lè jẹ́ ìjòyè ó lè jọmọ ó ti jẹ gbogbo ẹ̀ sára kẹrẹkẹrẹ wọ́n lò 400 years plus. ó ṣẹlẹ̀ dáa kí la wá wí kí la ń fọ̀ ẹni ò ní fẹ́ lẹ́rú ọmọ ẹrú ni ọmọ ẹbọ rẹ̀ ni àtọmọ ẹbọ rẹ̀ àtọmọ ẹrú òun sáàsì ní olórí Ifẹ̀ gan ẹ̀jẹ̀ kó Ifẹ̀ gan fúnra rẹ̀ tó níbi tí ọba ti doyè wọn ò jà kò sí ìjà wípé lágbájá kọ́ ló tọ́ sí tàbí kọ́ ló tọ́ sí mi ò gbọ́ rí ní Ilé Ifẹ̀ mi ì gbọ́ ìtàn yẹn rí ní ayé ìlú tó sì wà peaceful nípa pé wọ́n fi èèyàn jọba jù láyé òun nífẹ̀ẹ́. Tọ́ bá ti lè sọ pé ẹni tí fámúlì èyí tán bá mú ó parí nìyẹn gbogbo àwọn tó kù máa pẹnu mọ́ ni wọ́n á gbà fẹ́ni tán bá yàn ní pé kábíyèsí wọ́n fi kábíyèsí fún. àbí ẹni ìtàn òkúkú sì ní kálẹ̀ rò pé ó dún oyè ni ṣé wọ́n lọ kọ́ọ̀tù ni. ṣàṣà ìlú ní ilẹ̀ kóòkò jíire ni wọ́n ti yan ọba táwọn tí ò tẹ́ lọ́rùn tí wọn ò ní lọ sí kóòtù. Tí Ifẹ̀ gan tó ní oyè tí wọn ò bá complain lórí ẹni tó fi jọba kí ni ti yín tẹ́lẹ̀ nìkan jẹ́rú. òfin tó bá dẹ̀ dé yín tẹ́ bá ti gbà yín pé orísun yín Ifẹ̀ lẹ ti jáde ìtẹ́ tó wà nífẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ẹ gbọ́dọ̀ gbà fún orí ìtẹ́ yẹn kí ẹ bá sì máa gbà fún orí ìtẹ́ yẹn gbọ́dọ̀ gbà fẹ́ni tó jókòó síbẹ̀ torí Oòduà fúnra ẹ̀ lójú. Oòduà ló jókòó ẹ gbọ́dọ̀ gbà fún. àwítà yìí ẹgbẹ́ fídíò jáde Ọ̀yọ́ empire Ifẹ̀ wà lábẹ́ wọn kìíní kan Ifẹ̀ ò sí lábẹ́ Ọ̀yọ́ empire mo ti sọ many times fún this táwa ṣe mi Ìjẹ̀ṣà ò sí lábẹ́ Ọ̀yọ́ empire kò sí Èkìtì ẹyọ kan lábẹ́ Ọ̀yọ́ empire mi ò gbọ́ nítàn rí pé àkókò tí mo ti wá pé wọ́n san ìṣàkọọ́lẹ̀ fún Ọ̀yọ́ mo fi Ọlọ́run búra fún yín kò sí mi ìrẹ́ni tó sọ ní ìtàn fún mi rí láyé torí pé ọlọ́ọ̀jà yín ò dé bẹ́ẹ̀ Ọ̀yọ́ empire yín èyí lẹ́mọ́ bí tó dé kí lẹ̀ ń pè lọ́yọ́ empire ṣe bẹ́ẹ̀ ń kógun tí àwọn ìlú onílù ni ẹ̀ ń kógun tí àwọn ẹni ẹlẹ́ni ni gbogbo bẹ́ẹ̀ ṣe kógun tí àwọn ní Ọ̀yọ́ Báṣọ̀run ṣe lájẹ Olúyọ̀lé ó padà jà tó padà borí bẹ́ẹ̀ ṣe kógun tí àwọn Ẹ̀gbá Aláké Lísàbí padà jà ó padà borí bẹ́ẹ̀ ṣe kógun tí àwọn nígbà ọ̀mì wọ́n padà jà wọ́n kojú yín wọ́n dẹ̀ borí
àìmọye Ọ̀yọ́ tó ti túká sọ́yọ́ tó túká yẹn lè dín pè lẹ́mpáyà tínú yín dùn sí. Kò sí ẹni tó bá fi òun gba ìbùkún ó máa lọ sẹ́yìn ní ó dẹ̀ máa tẹ́ ọ̀ lára ẹ̀ tó bá yá. Ẹ wo ìlú yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pè ní ẹmpáyà lọ́wọ́ àwọn ẹmpáyà àná tí wọ́n sì jẹ́ dókítà tí wọ́n sì jẹ́ kíní ẹ lọ gbogbo ṣe rí. Ẹ fi ìlú yìí Ọ̀wọ̀ ìlú Ọ̀wọ̀ ó tóbi ju Ọ̀yọ́ lọ fáfá Ọ̀yọ́ tẹ́ wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ dín Ọ̀wọ̀ ẹ lọ sọ́wọ́. Mi sọ̀rọ̀ Oǹdó as a city mi sọ̀rọ̀ Àkúrẹ́ tó jẹ́ state capital mi ò sọ̀rọ̀ wọn yẹn mo ń sọ̀rọ̀ Ọ̀wọ̀ as a town or I mean as a city bí ẹ̀yin ṣe ń claim Ọ̀yọ́ jẹ́ city ẹ jẹ́ kán mẹ́yọ ẹ̀ kán ṣe population counting kán count wọn kán ka ilé kán ka èèyàn you will discover that àti ilé àtẹ̀yàn ó pọ̀ lọ́wọ́ ju Ọ̀yọ́ lọ no development in Ọ̀yọ́. Torí ìwà ìkàjẹ́ ti ṣe dá sílẹ̀ ni gbogbo àwọn tẹ́ ń kílèmù lórílẹ̀ ní tẹ́ ń kílèmù gbẹjọ lórí fún gbogbo wọn pátápátá ẹ fi ipá àtàgídí lẹ fi dolórí fún wọn nínú kẹ́ lọ kógun jà wọn. Èyí máa ń láròjinlẹ̀ ní ẹ jẹ́ ká láròjinlẹ̀ a ní ká padà ọ̀rọ̀ ikú tán ẹ̀dẹ̀ ń bí àṣì bàbá ń gbé ìkúrú sínú àgbo kò fún àwa ẹ̀sùn wa nǹkan kan ṣoṣo lẹ́fi lè borí nǹkan kan ṣoṣo àdàbí ló jàjọ ògùn àdàbí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ṣe yẹn láti ìbẹ̀rẹ̀ yẹn tó ẹ tipátipá ń gba ilẹ̀ onílẹ̀ tẹ́ ẹ fi tipátipá ń gba nǹkan oní nǹkan tẹ́ ẹ wá kílèmù bẹ́yìn lọ lórí wọn tó dẹ̀ ti parẹ́ bẹ́ẹ̀ sì ń kílèmù ẹ̀dọ́lá àdàbí tó bá yẹ kó dùn nínú Ọlọ́run ọba òun lè fi escape ẹ if not ìlú yẹn lè develop kò lè sí development níbẹ̀ ìlú mi gan ṣe ó dáa ju Ọ̀yọ́ lọ torí òun lè wọ ìlú mi kò déédéé bá Fúlàní ẹni wí ẹ àfàwọn tó ń káàkiri inú gbó yẹn náà ti ń ṣe ilé ìjókòó wọn ò bí dáàdi wọn àti mọ́mí wọn dáa kán wọnú gbòòrò wa ṣùgbọ́n ẹ̀ka sọ̀yọ́ they are everywhere nínú ọjà Fúlàní nínú mọ́sálásí Fúlàní nínú Fúlàní àfihàn ọba Fúlàní everywhere kìkì Fúlàní ni so ẹ̀jẹ̀ yìí gan is doubted it's not pure kò pure kì í ṣe bẹ́ẹ̀ ṣe pure ìran ọmọ kóòtù mọ́ lóru ti dàpọ̀ mọ́ ṣàpáyé no wonder tẹ́ ṣe gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa Mùrúfù náà sọ ó láwọn òkè ó láwọn òtọ́ mọ́ Ifẹ̀ ó wù playọ̀. Dájú nǹkan ti wọ́ra òun ni gbogbo ẹ̀ṣẹ̀ ní bó ṣe rí yìí o wọ́n ní àṣàṣì ló fà á àṣàṣì ló mú ọba tó ṣe bàbá ń jáde àníkọ̀rọ̀ tán ó tún jáde lánàá ó sọ̀rọ̀ sí Ọọ̀ni ó sì ń pe Ọọ̀ni ó tún lẹ́nu gbàgà ó lọ́mọ ẹrú òlè wá máa gbé kinní kan ní gbogbo àgbáyé ló mọ̀ pé Aláàfin ló lórí àwọn òwò làgbáyé tó mọ̀. British tẹ́yìn kílẹ̀mù wípé British àwọn acknowledge wa gẹ́gẹ́ bí olórí ọba nílẹ̀ Yorùbá ta ni eṣinṣin ìbágbé bí kì í ṣe lẹ́gbò ta lẹ expect pé kí British kó gbé ṣé ilẹ̀ British débi ṣé British ò kúrò níbi táwọn àwọn wà dominate lórí wọn ò fagídí gba ilẹ̀ yìí wọn ò kó ọrọ̀ ilẹ̀ yìí wọn ò kó lọ sọ́dọ̀ tí gbogbo ọ̀rọ̀ fi ṣe ra wọn láǹfààní bẹ́yìn náà ṣe é ṣe tẹ́ ẹ lọ sí ilẹ̀ onílẹ̀ tẹ́ ẹ gba gbogbo ohun tí wọ́n ní tẹ́ ẹ fi lọ ṣe ìlú yín tẹ́ ẹ fi lọ ṣe ìlú orí. British wọ́n lọ sí Indian bí Indian ṣe jìnnà tó wọ́n lọ kó ọrọ̀ wọn àlùmọ́nì wọn lọ fi ṣe ìlú wọn lórí wọ́n lọ South Africa wọ́n kó ọrọ̀ wọn àlùmọ́nì wọn lọ fi ṣe ìlú wọn lórí. tálẹ̀ yìí expect pé kí British gbé British àgbè yìí á sọ̀pọ̀ títí torí táwọn náà ṣe rí ni náà rí pẹ̀yìn náà ṣe irú wọn tò sí. ṣùgbọ́n British ò mọ̀ tán ilẹ̀ yìí wọn ò mọ bí kan ṣe lọ wọn ò mọ wọn ìyàtọ̀ wà nínú àwa àtàwọn òyìnbó bọ́lọ́run ṣe dá wa ìrònú sí wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní. ẹ má fọ̀yọ́ ẹ má fi kó anybody lọ́bẹ̀ jẹ mọ́ àwọn tó ń pè ní Ṣakí Ìṣẹ́yìn Kìṣí Ìgbòho
gbogbo bẹ́ẹ̀ yẹn ẹ lè máa pera yín lọ́yọ̀ọ́ kì í ṣe gbogbo Ọ̀yọ́ state ló gbà fún yín bẹ́ẹ̀ yìí ló lórí bẹ́ẹ̀ ni evidence ẹ̀ wà online kì í ṣe gbogbo Ọ̀yọ́ state ni wọ́n gbà pé Aláàfin ló lórí ní gbogbo state márùn-ún tó wà nílẹ̀ Yorùbá mi ò rí ọba kan tó dìde tó sọ pé Aláàfin mà ló lórí òun mi ò ti bá pàdé tó bá wà ẹsẹ ní fídíò ẹsẹ mi kí n wò mo fẹ́ mọ ọba yẹn Aláàfin ìbílẹ̀ tí halẹ̀ tẹ́ ti ṣe ẹ lọ sí lọ́rin kẹ wá lọ sọ fún ọba Ìlọrin pé ẹ jù lọ go to Ìlọrin ìdí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí torí ẹ̀yin pé mi pé ká ceasefire èmi kọ́ lẹ́ máa pè kó ceasefire mélòó lè mi sọ ẹ máa bá àwọn bàbá gbàgede àwọn Awíkonko àwọn bàbá Sokoti àwọn yẹn ní kẹ́ lọ bá pé kán ceasefire kí lè mi sọ kò sọ̀rọ̀ lẹ́nu tèmi ẹni ká ceasefire Aláàfin jókòó ọba kadẹ dìde lẹ́gbẹ̀ẹ́ ó dẹ̀ condemn Ọọ̀ni lójú ẹ̀ kò lè kọ́sọ̀ ẹ̀ pé ẹ má lọ bẹ̀ mo fẹ́ kálàáfíà jọba kéèké jẹ́ kí fídíò gbé kó tiẹ̀ fi sojú ayé kí fídíò gbé kiri kó ń kọ́sọ̀ ọba yẹn pé kó má sọ̀rọ̀ lọ́bẹ̀ káyé tiẹ̀ tó yí pé ọba yẹn ti fẹ́ peace òun ló tún sọ fún ọba yẹn pé kó rí bí ti tó sọ ó ní fídíò ẹ̀ sí tẹ́bá ní kàlàáfíà jọba ó wù wá tẹ́bá dẹ̀ ní kó má jọba pé ká kọ̀ntínú àmọ́ rúdù ẹ̀ lọ́nà ẹ̀. Either you like it or not èèyàn máa ń ṣiṣẹ́ tó fi ń gba iyì táwọn èèyàn fi máa sọ ẹgbẹ́ ní ìdó lórí wa ni. wàá ṣiṣẹ́ tí wàá fi gba iyì ni o ò lè fagídí já iyì ìgbà lọ́wọ́ ọdẹ mi. You cannot expect me to compulsory that I must respect you. You must earn that respect from me. Ní ẹni respect mi ó rìn pẹ̀lú ìrẹ̀lẹ̀ ó gbégbèsè ìrẹ̀lẹ̀ ó ṣiṣẹ́ peace òun lè ṣe rí tí gbogbo ayé ń bì fún òun lọmọdé àtàgbà ṣe ń buyì fún. Mo ń sọ mo repeat ẹ kò ń ṣe tó tọ́ ni ká máa gbọ́ ẹnu ẹ̀dẹ́ lu ọba ṣùgbọ́n ẹ̀yin lẹ fẹ́ sọ wá di pé ká ó sọ̀rọ̀ mo ṣe program kan lánàá mi jẹta mo sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè irú ilé ìta fẹ́ bóyá republic ni tàbí nation àwọn èèyàn ti pè lóríṣiríṣi wọn ní ọmọ lúkà àfẹ́ ọba republic yẹn ló dáa àfẹ́ ọba má gbé ọba wá má gbé ọba wá orílẹ̀-èdè wa tá a bá ti gbà á máa pa àwọn ọba kò ní sí tó jọba mọ́. Ìtorí ìwà rádaràda tí Rashidi Olúwo tó wù ìwà rádaràda tó lùwọ wù àtẹlẹ tí kábíyèsí ọwọ́ Adégbédá ní òun lọ́pọ̀lọpọ̀ ṣe tiẹ̀ fún fún ọgbà àwọn òkè ẹ̀fẹ́ mọ́. àti ẹ̀gbà fún àwọn ọba wọn ò ṣe wá dáadáa tẹ́lẹ̀ àṣàsí tí Fúlàní sà àwọn ọba wa ló mú kò má wa ọ̀dọ́ kò má wa aráàlú àwọn ọba ló mú pé ká má gbọ́ra wọn yé kò má wà kò mí irú èmi sì kò mú mi kò dẹ̀ lè mú mi láéláé torí mi jẹ́ gbì èsì lè kú gbì láé. àwọn bá ní àṣàsí yẹn mú torí àwọn ló ń jẹ lókè àwọn ni wọ́n ń fún lówó epo tó ń tọ́ láti inú wọn dùn. tó bá fi lé bó ṣe wú èmi méje bù mí máa sọ fún yín màá ní tá a bá gba orílẹ̀-èdè wa kó jẹ́ àwọn ọba ló máa di governors tàbí local government ó possible ṣùgbọ́n pẹ̀lú ìṣe ẹ̀yin ọba wọ̀nyí kí l'assurance yí pé ọjọ́ ọ̀la tó dáa máa wà ká bá lọ dá irú ẹ̀ wò lásán. Aláàfin mo fẹ́ sọ eléyìí tẹ́ bá fẹ́ kẹ́ gbọ́ tẹ́ bá fẹ́ kẹ́ má gbọ́ ẹ má máa sọ fáwọn èèyàn
ẹ jó lórí ọba ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá jó lórí ọba ilẹ̀ Yorùbá, ẹ ní wò kí gbogbo ẹ̀ bàjẹ́. You will look for peace. Ẹnìkan sọ̀rọ̀ wọn nínú àwọn kan sọ pé Aláàfin ò kì í rẹ́rìn. That is not issue. Ẹni tí ò kì í rẹ́rìn ìyẹn ò sọ yí pé bóyá ò ní ìwà dáadáa. Ó láti àmúyẹ àwọn tá a mọ̀ tí wọn ò kì í rẹ́rìn tó dẹ̀ yí pé they are good people, they are good person tí wọn ò dẹ̀ kì í rẹ́rìn. So Aláàfin rẹ́rìn kò rẹ́rìn yẹn kọ́ ní issue. Bó rẹ́rìn sí mi dédé mi ni bí ò dẹ̀ rí sí mi, ẹ̀rín ẹ̀ ò gbowó jáde fún mi, kò gbowó jáde. But tí mo fẹ́ kí gbogbo wa understand ká dì mú òun ni wípé èèyàn máa ń ṣiṣẹ́ láti gba leader ni, láti gba iyì, láti gba honor. You work to earn honor and respect. Ọlábànjí Ọláníyì, that is good. Ó dàbẹ́ nípa amọ́ ní láti mẹ́sẹ̀jì orílẹ̀-èdè Canada kí ló ń ṣẹlẹ̀. Ọ̀ tó bá ní ẹni ọba tó fẹ́ jẹ kán máa gbé gbàgbó lé anybody from Canada or America kan máa wá fi jọba nílẹ̀ Yorùbá mọ́. Kí ló dé? Wá tàbá ní ká máa fa ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ wà ńlẹ̀ o. Tó bá dọ̀la màá tún mú mi wá fún un. Kábíyèsí, we want to show maximum respect for you. Kẹ́yìn gan rí i pé yes, ẹni ọ̀tẹ̀yìn fúnra ara yín ẹ̀ ṣe tó àfi lè sọ pé yìí wà bẹ́ẹ̀. Tó bá tó ọba ní ilẹ̀ kóòtù òjìire, báwọn yóò ṣe mọ̀ wọ́n sí, tá bá ń tò wọ́n, tá a bá mú wọn ní Ilé Ifẹ̀, wọ́n á mú Aláàfin, wọ́n á mú Àwùjalẹ̀, Ṣìkẹ́ta, wọ́n á mú Aláké. Tó bá mú Aláké tán, wọ́n wá padà wá sí Ìbàdàn, wọ́n á mú Olúbàdàn, wọ́n á mú Ọwá Òbòkun, wọ́n á mú Ẹlẹ́kọ̀ọ́, wọ́n á mú Déjì, wọ́n á mú Èwí, wọ́n á mú Ajérò, wọ́n á mú Ọ̀ràngún. Bó ṣe ń tóra wọn, bó ṣe ń tó yẹn lẹ́ni yìí, gbogbo àwọn tí mo dárúkọ yìí pátá kò sí kankan nínú wọn tó ṣí ẹnu sókè sọ pé Ọọ̀ni Ilé Ifẹ̀ ò kì í ṣe olórí ọba. Kò sí kankan nínú àwọn tí mo dárúkọ yìí tí wọ́n gbà fún yín pé ìgbìmọ̀ lórí Aláàfin. Kí ló wá dé kílẹ̀ ń ja ìjà tẹ́ ẹ fẹ́ fi dàrú fún? Nítorí ẹnìkan ṣàjò lórí ìṣá, kásàgbàgbẹ́ yìí lọ lórí ìṣá. Constitution sọpọ́tì pẹ̀yìn ló lórí ọba ilẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ yan chairperson lókè, wọ́n yan àwọn méjì, wọ́n yan Fúlàní, wọ́n yan Ọọ̀ni Ilé Ifẹ̀. Wọn ò ṣe mú yín kábíyèsí. Kí ni dé tí wọn ò yàn yín kó jẹ́ yín ni? Wọ́n fẹ́ pe èèyàn pé kó wá sọ̀rọ̀, olórí ọba Yorùbá pé kó wá sọ̀rọ̀ ní pálíámẹ́ǹtì l'Amẹ́ríkà. Ọọ̀ni mà ni wọ́n pè wọ́n mà pè yín. Wọ́n mà pé olórí ọba ilẹ̀ Yorùbá pé kó wá sọ̀rọ̀ ní pálíámẹ́ǹtì wọn ní Brazil. Ọọ̀ni mà ni wọ́n pè bàbá. Kí ló dé tí wọn ò pè yín? Torí àyè gan inú yín bí wọn. Torí wọ́n mọ̀ pé ìlàjì àwọn ẹ̀yìn lẹ́bẹ̀rẹ̀ ilẹ̀ tàwọn ló pọ̀ ẹ̀rú lọ sọ́run. Inú kẹfàgídí rọ́wọ́ ìlú, kẹ gbógun jà wọ́n, kẹ yọ idà sí wọ́n, kẹ yọ ìbọn. Gbogbo iṣẹ́ tí wọ́n ṣe sílẹ̀ lódidi ọdún kan kẹ̀lẹ̀ gbogbo ẹ̀ lọ. Tí wọn ò bá ṣọ́ra wọn, ẹ̀tún kó wọn lẹ́rú, ẹ̀tún ta wọn. Ọmọdé tí ò bá tàn á bá àrùbá. Gbogbo ìtútẹ̀ pa ní Dahomey tó ti di Benin Republic lẹ́ni ṣe bó wà nù ìtàn. Kódà wọ́n ti fi ṣe fíìmù síta. Ẹ lọ wo The Women King, ó wà ńbẹ̀, mi ò bá wọn advertise kíní wọn o. Ẹ lọ wo Women King, gbogbo ìtútẹ̀ Ọ̀yọ́ tẹ́ ẹ pé ayé l'Aláàfin, ẹ lọ wo itú tí wọ́n pa, ó wà ní ìtàn, inú ìwé ìtàn ni wọ́n ti kú jáde tí wọ́n ti fi ṣe fíìmù. Lísàbí ó wà bẹ́ẹ̀, mo wò dáadáa, Ṣókẹ́nú àti Lísàbí fúnra rẹ̀ Àgbòǹgbò ó wà bẹ́ẹ̀. Inú ìtàn ni wọ́n ti lọ wú tí wọ́n ti fi ṣe fíìmù. Ṣé bí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe náà yẹ kẹ́ ẹ fi tipátipá kẹ́ ẹ fi gbà kàn wọ́n lọ́wọ́ wọn, kẹ́ ẹ fi tipátipá
kẹfì gba oògùn ojú wọn tí wọ́n ṣe fún dídí ọdún kẹ́ẹ̀dẹ̀ kó gbogbo ẹ̀kẹ́ kú lọ. Wọ́n ti forgive yín ìyẹn dẹ̀ tó ti lọ ti bá 20th century ó ti bá lọ. This is 21st century. Ẹ sì fẹ́ kílẹ̀ mọ̀ ọ̀gá yẹn, ẹ sì fẹ́ kílẹ̀ mọ̀ that leadership ìgbà yẹn. We are talking of traditional olórí fún ìran kóòtù Ifẹ̀ ni. Ẹni bá dẹ̀ wà lórí àpèrè yẹn òun lórí òun láṣojú. Òun láṣojú Oòduà, òun láṣojú Olódùmarè, òun láṣojú àwọn onílẹ̀, òòṣà lòun fúnra ẹ̀ Ajíbọ́lá ń sọ̀rọ̀. Ẹ gbà fún tipátipá ni. Àìgbà fún tó ẹ̀yin lẹ́mọ̀. Kò ní jù bẹ́ẹ̀ lọ. Bàbá mi, wọ́n ní Fúlàní ló ń sàṣíwá, wọ́n ń rí oògùn mọ́lẹ̀, wọ́n ilé ìtàn fẹ́ sórí afẹ́fẹ́, ilé ìtàn ṣe kò mú àwa mi ìmọ̀ tiẹ̀ o, kò mú mi, oògùn Fúlàní ò mú èmi. Bóyá kí n sọ pé àwọn ọba yẹn ló mú. Torí gbogbo tèmi dúró fún is peace. Ṣùgbọ́n bá ti rí yìí tẹ́ bá ń jáde tẹ́ ẹ tún rú iná yẹn, àwa náà bá yí kó náà mọ́ o. Ó tẹ́ jẹ́rìí Awíkóńkó kò ní sinmi. Ó jẹ́rìí bàbá mi Sókótì àti bàbá Gbàgede àti tẹ́ bá sì bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀, wọ́n á calm down. Wọn ò ní bínú, wọ́n á tún torí àgbà ni wọ́n wá ṣe. Bọ̀ brọ́dà wa Awíkóńkó ó ṣe ń gbẹ́nu lé díẹ̀díẹ̀ ni. Òun lágídí kò ní gbà gan. Tẹ́ ẹ bá ju ẹyọ kan ju méjì fún. Irú èmi ń sìn báyìí mo tún súnmọ́ àwọn àgbà mi ń ṣàgbà o mo súnmọ́ wọn dáadáa. So tí wọ́n bá jù sí mi bí ọmọ ọdún kàjẹ́ kó tán màá tún gbọ́ kì í pẹ́ mi. Ṣùgbọ́n tí bá ti jáde tí mo rí bẹ́ẹ̀ ṣe jù ú tẹ́ ẹ̀ ń ta ẹrẹ̀ sí Ifẹ̀ sórí ìrun yín èmi náà máa bá yín ta tán o. Àjọ náà tán bí owó ni. Bẹ́ẹ̀ ni.